Gbólóhùn yìí dáa fún àwa tá ń rìn lóru bí ọ̀gànjọ́ òru àbí àwa tí à ń ṣe ọdẹ lóru. Tí igbó bá dí gágá tó dí gàgà tọ́nà dí mọ́ ọmọkùnrin, tí ọmọkùnrin rí nǹkan ìbẹ̀rù lóru, tó wá kù bó ṣe fẹ́ ṣe é, ó dẹ̀ kù ibi tó fẹ́ gbà. Irú ẹni bẹ́ẹ̀ máa wí pé ọ̀wọ̀, 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 oṣó ní ń bẹ lọ́nà ẹ yà fún mi, ọ̀wọ̀, àjẹ́ ní ń bẹ lọ́nà ẹ yà fún mi, ọ̀wọ̀, ẹlẹ́bọ lóògùn ní ń bẹ lọ́nà ẹ yà fún mi. Tá a bá ní ká mú alákẹ́dun lórí ewé, alákẹ́dun a máa yọ́ bọ́rọ́, a máa béwé lọ. Tá a bá ní ká mú àrọ̀gìdìgbà lálẹ̀ odò, àrọ̀gìdìgbà a máa yọ́ bọ́rọ́, a máa bómi lọ. Tá a bá mú ọ̀pọ̀lọ́ tí ò jọ kọ̀ǹkọ̀, a gbé e jùúlẹ̀. Ẹ túká, ẹ fọ̀nálẹ̀ fẹ́mi ọmọ awo. Ìtú ló ní kẹ́ ẹ túká, ẹ túká kọ́nà là fẹ́mi ọmọ awo. Ẹ̀làlẹ̀kẹ̀ kan kì í rójú àtòkùnbọ̀, ẹpẹ́rẹ́ kì í kọ́ lójú ògbòró. Fóní fódá lẹdìyẹ ń boko èèmọ̀ mọ́. Ìran ikún ló nọ̀sán, ìran àfè ló lòru. Àtọ̀sán àtòru òun lọmọ awo ń rìn. Ọ̀ka ló ní kíbi ó ká kúrò lọ́nà. A sáré a kó ẹyọ atare mẹ́sàn-án sẹ́nu, a pe òun náà, ọ̀nà á là. Gbogbo ohun ibi tí bá ń bẹ lọ́nà á kúrò. Wọ́n á fọ̀nálẹ̀ fún wa, à kọjá. Tá a bá ti jẹ ẹyọ atare yẹn tán, à á fún dànù fúẹ̀ 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 lẹ́ẹ̀mẹ́ta, à fún síwájú. Gbogbo ohun ibi tí bá ń bẹ níwájú, gbogbo wọn ló máa wọ́n á kọjá. Wọ́n á là ọ̀nà lẹ̀ fún a kọjá. Irú àwọn iṣẹ́ báyìí mo ti sọ ọ́ sínú àwọn fídíò mi tó ti pọ̀, tó ti ré kọjá lọ. Àásán, ògèdè, ọfọ̀, èyí tá fi ń gba nǹkan lọ́wọ́ ẹni, èyí tá fi ń rìn lóru, èyí tọ́nà fi ń là fún ni. Oríṣiríṣi ó ti wà nínú fídíò mi, torí ẹ̀ mo ṣe máa ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, kẹ́ ẹ follow mi. Èyí máa mú oríṣiríṣi iṣẹ́ tí mò ń jù sórí afẹ́fẹ́ wọlé sọ́dọ̀ yín ní ìrọ̀rùn. Ìrọ̀rùn lẹ máa fi rí. Kò kí ń ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ search, ẹ need eléyìí, ẹ need eléyìí. Bó ṣe ń wọlé ẹ máa rí. Ẹ like, ẹ comment, ẹ share. A máa júṣe fún gbogbo wa.